tó bá bóde nísìn tó níwò ríwèé ó rí lẹ́tà ó dẹ̀ sáyìn wàláhì tàláhì kò nítumọ̀ sí mi èyí tó bá ṣẹlẹ̀ before Wednesday ìlọ́mọ adájọ́ àwọn àmọ́ àwọn tí ó ṣẹlẹ̀ after Wednesday. Wallahi tallahi Rabbul Kaaba èyí tó bá ṣẹlẹ̀ before Wednesday gbogbo wa lájọ máa rí that is open something èyí tó bá dẹ̀ tún ṣẹlẹ̀ after Wednesday a máa rí. èyí tó bá tún ṣẹlẹ̀ after Wednesday a máa rí. bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó lóun lè ta Àgbàlá Gabriel àmọ́ alhamdulilayi Muyideen padà gbé Àgbàlá Gabriel sórí àtẹ àmọ́ Àgbàlá Gabriel ọ̀bàjẹ́ débi kúrìtà torí pé sí Ọlọ́run lárákùnrin náà mójútó ní òjò ríta ó fẹ́ ta kò dé lè ríta ilẹ̀ ti mọ́ òkété ti bóòrù sórí mọ́sàrẹ́ àjẹ mọ́sàrẹ́ létí etí lọ́wọ́ ni mọ́sàrẹ́ yẹn mi fẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ àkókò ọ̀rọ̀ ń bọ̀ tọrọ máa sọ rẹ̀ ẹ gbọ́ àmọ́ tó bá jẹ́ pé ó jókòó tí èdè ṣe kọ́ fẹ́ wọkọ̀ ọ̀fẹ́ tí ó tún sí èsì mo nígbàgbọ́ pé yóò ṣàtúnṣe before Tuesday náà ni káàdì ẹ̀ máa jó tán tí ó bá ti ṣe ẹyẹ yẹn mi ẹjẹ́ àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ after Wednesday. a jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ lábí aṣọ tájọ́ sọ̀rọ̀ àtúnṣe tájọ́ sọ̀rọ̀ àlàáfíà ẹ wà padà rí pé fúnra arákùnrin fúnra ọmọ ẹ̀ fúnra ọ̀gbẹ́ni olófinìsì ààrẹ not me o. not me o kì í ṣe mi o èmi ò sí ní díàbò sí etí mi dẹ̀ nígbà mi ní fi lọ́mọlàkejì mi náà ṣé mi lẹ́gbà kéèyàn máa fún mi súná burúkú ni àǹfààní mi wàláhì ẹ̀rẹ́ ni mò ń fọwọ́ gbà kì í ṣẹ́gun. mo ti wá di pé àìjí àfa láti 84 ni mo parí Kùránì yọkù nínú ọjọ́ orí ẹ̀ gbogbo ẹ̀ dá pé Muyideen 40 years àbílẹ̀ kẹta mi ìṣẹ́gbẹ́ Muyideen ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí ẹ gbàgbé òǹkà kàlẹ́ndà tẹ̀ aláìhì òǹkà kàlẹ́ndà lọ́jọ́ orí tẹ̀ aláìhì Allah yóò fokú ọ̀lẹ́ hàn before Wednesday Allah yóò fokú ọ̀lẹ́ hàn after Wednesday ẹ má fọ́ ẹ má fọ́. ẹ̀sùn afálágídí tó fi kú ṣeré ọlọ́kadà tí bó ní mọ́tò dìmú o bí tirẹ̀là gbòrí wọn kò ní ìmọ̀ nira ẹ̀sùn afálágídí tó fi kú ṣeré ọlọ́kadà tí bó ní mọ́tò dìmú o bí tirẹ̀là gbòrí wọn kò ní ìmọ̀ nira. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ àrùn ojú tí sàrùn nú. Forty years useless 40 years rubbish 40 years jagajaga yegejege lápárápá rídìrídì ẹ jẹ́ bíìdì ẹ̀ bóyá jàre ẹ jẹ́ bíìdì ẹ̀ àwọn tí ń kó èbò wá fún wa náà wọ́n bíìdì ẹ̀ ni. ẹ̀yin èèyàn mi ẹ má fọ́
ta ló máa gbà tarúgbó tí ń sóge ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam wàláì àwọn ò ní lajúlẹ̀ káwọn kẹ́kọ̀ọ́ wọ́n bu ẹ̀sìn Islam rubbish wàláì ẹ̀sìn Islam ìṣẹ̀sìn jàgídíjàgan kì í ṣẹ̀sìn wàhálà kì í ṣẹ̀sìn tí mòore àdí mo ṣe ń pariwo àwọn tí wọ́n ṣàánú Ọlọ́run lára mi ni bọ́lá ti jẹ́ Sunday á bẹ̀rẹ̀ àbẹ́sọ̀ ọmọ sáàsì mi kíkẹ́ lọ́la èèyàn gbọ́dọ̀ yálà ìmọ̀ọ́rẹ́ èyí tá a lọ kù ní ìsìn abẹ́ kùmẹ́sáàsì abẹ́ ẹ̀sẹ̀ ìlàkùn gíláàsì adébí 700 àti rí 50 ó kù 650 sáwọn kan tó wá sí ìfà ká má pariwo fọlọ́ọ̀nù nígbà tí ìyẹn ṣe mú ìdí ní ìtajà aláìmọ̀ọ́rẹ́ mimic that is fine ṣe rí gbogbo ẹ̀yin olóríire ẹ má fọ́ ẹ̀jẹ̀ tó wá já ẹsẹ̀ kìrìsìtẹ́nì ló ní ṣọ́ọ̀pù yẹn o kódà apostoliki ni bàbá tó ní bàbá yẹn ti kú apostoliki ibi tí wọ́n kọ́ ṣọ́ọ̀bù sí ẹ̀gbọ́n tí mo sọ fún yín àwọn apostoliki ni wọ́n bùn bàbá tó ní ṣọ́ọ̀bù yẹn ní ilẹ̀ yẹn torí bàbá yẹn jẹ́ kẹnu ọmọ ìjọ wọn bàbá yẹn dẹ̀ jẹ́ ògbóǹtarìgì sọ yẹ kẹ́ ẹ gba ṣọ́ọ̀bù gan fún síbi ṣọ́ọ̀bù tó jẹ́ ṣọ́ọ̀bù kìrìsìtẹ́nì ṣọ́ọ̀bù tẹ́ tó gbà fún kìrìsìtẹ́nì ló ní ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ tí mo ń sọ yìí fún àwọn apostoliki ni wọ́n padà wá gbé bàbá náà gbà kádàrá Ọlọ́run kò lè wọn lórí tí wọ́n kú Ọlọ́run bá ní mójú kú òní láì fi wọn. ẹ ayélujára ayélujára jẹ́sà àhùhù wáyé sárafa sáru jẹ́sà àhùhù apostoliki ni bàbá tó ní ṣọ́ọ̀bù yẹn ẹ mọ́rú ooo. Àbòsí ò lérè no mo sọ pé tí Nàìjíríà bá máa dáa tílẹ̀ Yorùbá bá dáa oògùn méjì péré la ní ìdìtà fẹ́ tó yẹ ká sà báwọn àbá kó Kùránì jọ mọ́jọ́ tá ṣàṣàdúà ni sáàlẹ̀ káyé Kùránì tá a ti kà sáàlẹ̀ káyé Kùránì tá a ti kà sádùn àgbà ọ̀sẹ̀ fẹ́ gbà. Inú ilé tí ọba sí fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú agboolé tí ọba sí fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú inú ìlú tí ọba sí fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú àárín lọ́kọláya tí ọba sí fẹ́ bẹ́ẹ̀ kò sí lọ síwájú ìfẹ́ ló sọnù ní Nàìjíríà ìfẹ́ ètò sì kejì ní àìnígbàgbọ́ inú ara ẹni ńlọ́fà àbòsí ńlọ́fà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ńlọ́fà ẹ̀mí àìmoore ńlọ́fà ẹ̀mí àìṣẹ́jọ́ ńlọ́fà ọ̀rọ̀ yóò lè ṣàrí wọ́n fún níwèé ó parapẹ́ fún ìwé o àbọ̀ ni wọn ò fún wọn ó ló ń sáyọ àbọ̀ ló wọn sáyọ kọ́ndíṣàn tí wọ́n gbé sí wípé kó ṣe ẹ̀yẹ máa wò kó wọn má ṣe náà tí ó bá ti ṣe ní tó bá ṣẹlẹ̀ after Wednesday ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ ti gbọ́ kí mo lọ́rọ̀ ṣe o ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ mi ọ̀pọ̀ to I can shout mi lè pariwo ẹ gbọ́ ìṣe ni mo fẹ́ fara nísìmí Aláàjì Síkírù Àyìndé bàbá ní mo fẹ́ fara nísìmí. Inú mi dùn yí pé ìyá rẹ̀ tí ń pọ̀ náà ti ń fa ìdí àbọ̀ rí. Èyí tí ń sọ fún mi ni mo kúkú ń sọ. Èyí tó lòun rí ni mo ń sọ. Ó yẹ kẹ́ ẹ̀ tó máa ran kẹ́kẹ́kẹ́ ni. Mo rẹ̀ ti sọ fún mi pé tó bá jẹ́ pé ń parọ́ yóò bá rẹ̀ lágodi sẹ́yìn ọ̀gbọ́n ni.
nígbà tí ìyá Muyideen sọ pé Muyideen ọba rẹ̀ lágódì wọ́n láìfi yẹn délẹ̀ ni mo á rí i pé ìyá yìí alálùbáríkà ni wọ́n fẹ́ kó bọ́ọ̀bọ̀ lọ́wọ́ ni wọ́n dẹ̀ ti fẹ́ di ayọ̀ rẹ̀ ẹni ọba wà nílùú èbó orí ẹ̀ gbọ́dọ̀ pé ọ gbọ́dọ̀ mọ tó tó àti tí ọ̀tọ̀ ọ gbọ́dọ̀ mọ tó lè bàálù ọkọjẹ́ ọ gbọ́dọ̀ mọ tó lè sọ́dà lẹ́ẹ̀dá ọ gbọ́dọ̀ mọ tó lè jánsẹ̀ ọ gbọ́dọ̀ mọ tó lè blọ́ọ̀kù lílọ bíbọ̀ rẹ̀ láti Amẹ́ríkà wá Nàìjíríà wo ìyá mi mo gbé fún ẹ jàre mo rí pé o ti ń dọ́gbọ́n yọ rẹ thank you for gbòsà gbòsà. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí òòkà ọkùnrin kò ṣòro kì bọ́wọ́ kò dẹ̀ ṣòro yọ kú òòkà ọkùnrin. ní tó bá ṣẹlẹ̀ before Tuesday oní ojúwe tí ó ṣẹlẹ̀ after Wednesday ẹ má fọ́ ẹ gbọ́ mi yé ẹ má fọ́ báwo la ń parọ́ ni báwo ni wọ́n ń parọ́ ni àlá òfòkù ọ̀lẹ́ ẹ báwo la ń parọ́ ni bóyá àwọn ni wọ́n ń parọ́ ni wàláhì àlá máa fòkù ọ̀lẹ́ ẹ kí ni bẹ́ẹ̀ bí kò bóde kò pàtìjú mọ́ra kò ṣàtúnṣe ṣebí tó bá dẹ̀ lè pa mọ́ra wà á kọjá lọ sí kóòtù wà á dẹ̀ kú ẹ̀rí ẹ̀ dání. wà á kọjá lọ sí kóòtù wà á dẹ̀ kú ẹ̀rí ẹ̀ dání. èmi kọ́ ni màá dájọ́ ẹ̀yin kọ́ lẹ́ dájọ́ àwọn kan náà dájọ́ ṣèbá dájọ́ ìgbẹ́jọ́ dẹ̀ bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ máa ṣèwádìí. bó o bá wá gbàwé bó o gbàwé ẹ̀rí àkọ́kọ́ pọ̀ gbàwé gẹ́gẹ́ tó dẹ̀ ń parọ́ pọ̀ gbàwé ló máa fi júwe pé gbogbo tó rí ọ sọ pátá irọ́ ló ń pa. ẹ̀rí pọ̀ sẹ́yìn ìwé ọ wà nílẹ̀ ẹ̀rí pé wọ́n fún ọ níwèé Olódùmarè ẹ̀rù ọ̀rọ̀ ayé bá mi ayé tótó ẹ̀rù ara ayé bá mi ayé tótó ayé ní sọgbàdọ̀gùn ọmọ àdámọ̀ ẹ̀rù ara ayé bá mi ayé tótó ayé yẹn mi ẹ má fọ́ kò tí ì sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ àwọn tí ó ṣẹlẹ̀ before Wednesday kádẹ̀ tún máa wo tí ó ṣẹlẹ̀ after Wednesday ẹ jẹ́ àwọn tí ó ṣẹlẹ̀ before Wednesday ká máa wo tí ó ṣẹlẹ̀ after Wednesday nígbà náà ẹ wà máàkì ta ló purọ́ ta ló lóòótọ́ ta làdó rọ́pù ta ní rìn lójú ọ̀nà ta ló wà ní ugbó ta ló wà ní gbangba ta ló wà nínú igbó ta ló wà ní gbangba gbogbo ẹ̀yin olóríire ibi ọ̀rọ̀ mọ́sálásí wá dé yìí ẹ méjì ẹjọ́ rẹ̀ wá o àwọn kan ti ń wòye pé bóyá láyọrí ẹ̀ ní oṣù yìí mo fẹ́ ká parí gbogbo fínísì ẹ̀ nínú oṣù yìí tó ń ti bóṣù ti fẹ́ parí èèmọ̀ àti ìrànlẹ̀ nù táìs bàbá mi àlùbáríkà tó gbé gbogbo nǹkan yìí going to 2 million naira tí bàbá yìí ná ọlọ́run ní jẹ́ dolosi ọ̀rọ̀ kíkùn àtìlẹ́kùn inú 700 àti ní 50 ó kù 650 kí ni wọ́n náà fẹ́ fún ya ọlọ́run ṣe rí ọ̀rọ̀ tí mímíkì ẹ fi ilẹ̀ ìtọ́ bá ṣẹlẹ̀ before Tuesday ní ojúwe tí ó ṣẹlẹ̀ after Wednesday. Account number nìyẹn 30 38 98 0867.
250 jóná 250 ó ti pòórá 250 tipẹ́tipẹ́ báàgì ráìsì mélòó 250 rà. ìwọ náà ibi tọrọ ọmọ sásì dé kí ni ìwọ náà fẹ́ yọ Ọlọ́run kí ló fẹ́ yọ Ọlọ́run 650,000 péré ńlá nídìí wàláì mo nígbà ẹgbẹ́ yarí lálẹ́ yìí torí wọ́n máa bẹ̀rẹ̀ àbẹ́sọ̀ yẹn kíkan lọ́la pẹ̀lú ògùn Ọlọ́run kọ́nà wọn sẹ́wọ̀n àkùjọ lálọ́ bí wọ́n ṣe ń fún wa mi ìjẹ́ kó tutù lọ́wọ́ mi o torí mi náà ní bùkátà mi ìdẹ́fẹ́ kí wá dàbí àwọn ará bí tí wọ́n ṣe ń tọ́tọ́. kí ni wọ́n náà fẹ́ yá Ọlọ́run afẹ́ kùmẹ́sàsì yẹn 550,000 ilẹ̀kùn bí yàrá tí bẹ́ẹ̀ gíláàsì lábẹ́ ṣe bẹ́ẹ̀ 150 that is 7 àti 50,000 ó kù 650 èló ni wọ́n náà fẹ́ yá Ọlọ́run a gbọ́dọ̀ tó fi ìyẹn lo àwọn kan mọ́ torí àwọn èèyàn ti ṣe gudugudu méje yàyà mẹ́fà wàláhì tàláhì àfi kọ́lọ̀ ó dúpẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan bí wọ́n dẹ̀ lágbára 10,000 50 100 bọ́ bá dẹ̀ lágbára àti gbé tán ọlọ́ọ̀ni kọ́ bá sówó ọlọ́wọ́ dá padà fún ọ ní ìlọ́po uncountable ìlọ́po inshallah rahman. sẹ́rí ọ̀rọ̀ Mímíkì kò tí ì sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi ẹ má fọ́ kò tí ì sọ̀rọ̀ kò ì sọ̀rọ̀ ẹ jẹ́ àwọn tí ó ṣẹlẹ̀ before Wednesday in tó bá ṣẹlẹ̀ bí ṣe bó ní Saturday in tó bá ṣẹlẹ̀ before Wednesday ní ojú ìwé tí ó ṣẹlẹ̀ after Wednesday. gbogbo ọ̀rẹ́ tó bá fẹ́ dá sí tọ́lọ́run tó fẹ́ ṣe ìkúlọ́wọ́ fún sí Ọlọ́run á máa retí mẹ́sẹ̀jì yín ọ̀rọ̀ mi ọ̀pọ̀ kò tí ì sọ̀rọ̀ báyìí ó ti yé ta lẹni tí ń parọ́ ó máa tó hàn sẹ́ni bọ̀.